Ọlọ́làjì ẹ káàárọ̀. Ẹ dúró ná. Ṣé ìkà wà nú ẹ̀jẹ̀ yín ni àbí ìgbà tẹ́ ẹ délé ayé ilẹ̀ mú kà? Kọ́lá Látò lórúkọ mi. Ṣé ìkà wà nú ẹ̀jẹ̀ yín ni àbí ìgbà tẹ́ ẹ délé ayé ilẹ̀ mú kà? Voice note yìí mo ti fẹ́ ṣe fún yín láti bí ọdún 5 tàbí ọdún 7 ṣùgbọ́n tí àsìkò ọ̀rọ̀ ò bá tó èèyàn kan ò kì í sọ. Àsìkò ọ̀rọ̀ tó láàárọ̀ yìí ló jẹ́ fẹ́ sọ fún yín. Ṣé ìkà wà nú ẹ̀jẹ̀ yín ni àbí ìgbà tẹ́ ẹ délé ayé lẹ mú ìkà? Láti bẹ̀rẹ̀ ayé mi ò ń gbá Táyé Pàṣọ mò ń gbá. Ìkanra yẹn ọ̀tọ̀ lẹ fi mọ́ mi lọ́tọ̀ pé mò ń lo agbo Pàṣọ. Nígbà tára níyín ẹ dìdí pè mí ẹ sọ fún mi ẹ ní ṣèbí èèyàn Pàṣọ ni mí. Ṣé mò ń wá gboyin tẹ́lẹ̀? Láyé ìgbà tí Pàṣọ ò tí ì dolówó táwọn ò tí ẹ̀rọ ń jẹjẹ èmi tí mò ń sọ̀rọ̀ yóò ti ẹ̀sìn tí ń jẹ èmi wà lórí pé mò ń bẹ lọ́hùn. Tẹ́ ẹ bá rántí ń ràn yín létí ìtàn ńlá ni èmi àtàwọn Démọ́lọ́mọ alájà yìí kẹ́ẹ̀sọ́ agbada káwùsáró òjè Sọlá Bánsìn gbogbo alámọ̀ máa ń kóra wa káàkiri tá a máa ń lo agbo Pàṣọ tí Pàṣọ bá play ní cultural center bó play ní Greenspan bó play lẹ́ńtìyè bí Pàṣọ play ní D-Rofans bí Pàṣọ play ní Láfíà Hotel tá a lọ Pàṣọ láà lọ fowó wo Pàṣọ láyé ìgbà tó ń fowó wo eléré 2020 ni àwọn nana gbòǹgbà náà láwọn ti ń lọ Pàṣọ mi ò máa ń ṣe tó ṣẹ̀ṣẹ̀ dé kílẹ̀tẹ̀ ẹ jẹ́ kànà èmi àti yín jàtà ìjà mo ti gbọ́rọ̀ yẹn ti pẹ́ mi ìbí yín ni mo sọ fún mọ́mí yín mo sọ fàlàjà èmi àti yín jàtà ìjà ẹ kó ìpè kalẹ̀ nù pálọ̀ yín ẹnìkan babaláwo ké pè kalẹ̀ ẹ̀ ń fún mi lépè tẹ́ ẹ̀dẹ̀ bímọ ti yín ẹ̀yin náà bímọ ti yín náà ẹ̀dẹ̀ ń fún mi lépè ṣé bí mo wá pariwo lé yín lọ́dún náà lọ́ngbà tí mo gbọ́ pé ń fún mi lépè ṣé bọ́pàá yẹn náà ló sọ fún mi pé ń fún mi lépè lọ́dún náà lọ́hùn àbọ̀pàá kọ́ ló sọ fún mi pé tí mò ń fa mi ìròrí gbé pé tayecurrency dépè jọ̀nà pálọ̀ ó ń fún mi lépè àbí kèsì mọ́níjà yín lọ́ọ́ pa ni kílẹ̀tẹ̀ ní kànú ná kílẹ̀tẹ̀ jẹ́ kànú. ẹ wò gbàdé mi àti Kofo àbúrò yín fẹ́ sí wedding kì í sọ ọmọ yín àbúrò yín nínú àwọn ẹ wo tẹ́ ẹ fojú mi rí ẹ wá lúrú kàtẹ́ ṣe fún mi lórí wedding yẹn. ẹ wo ẹ ṣe tẹ́ ẹ darapọ̀ mọ́ a lórí ìkànnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti mọ̀ pé ẹlẹ́rìn òrófó ni wá ẹ wo gbogbo nǹkan táwa máa ṣe òrófó lé lórí àti máa ṣèwádìí wa lóní fínífíní ohun ẹni tẹ́ ń gbọ́n ẹ̀ náà ń pè ní Kọ́lá Látò ẹni tó jẹ́ pé ó fẹ́ àbúrò tayecurrency gbogbo apáta làmọ ẹni tó ń jẹ́ tayecurrency Alhaji tayecurrency gbajúgbajà òṣèré tó jẹ́ pé ó ń kọrin entertainer tó jẹ́ pé ó máa ń múnú aráàlú dùn tó jẹ́ pé gbogbo èèyàn ló mọ̀ pé tó bá kọrin gbogbo ẹgbẹ́ yìí máa sọ̀dí múkẹ̀mùkẹ̀ èèyàn Pàṣọ ni ẹ wo ẹ ṣàfarabalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ a máa padà pí ọ̀rọ̀ náà fún yín àṣírí pọ̀ ńlẹ̀ tẹ̀ fúnra yín máa gbọ́ tẹ̀ fúnra yín máa fi ti ara yín gbọ́ tó bá yẹ pé ìgbà ọkọ ní tẹ̀yìn darapọ̀ mọ́ a lórí ìkànnì yìí bá wa subscribe kó like kó comment torí pé kò lè máa jẹ́rú àwọn orúkọ ọ̀rẹ́ yín lọ gẹ́gẹ́ bá a ti sọ a ní ọ̀rọ̀ pọ̀ nínú nǹkan tó yẹ pé arákùnrin yìí sọ ẹ̀yin náà máa gbé tí ọ̀rọ̀ bá ti jóyàn lọ́kàn àfi kéèyàn sọ ní ara èèyàn tó máa tó balẹ̀ ọ̀rọ̀ pọ̀ náà kan tá à ń sọ gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún yín náà máa fi ti ara yín gbọ́ gẹ́gẹ́ bí iṣu ṣe kún ọ̀bẹ ṣe bẹ́ ẹ ṣàfarabalẹ̀ fún wa kì í ṣe pé àǹfà òkò yín ṣòfò lórí ìkànnì ẹ̀yin náà wọ́n pé ohun tó bá máa ṣọgbọ́n àti ìmọ̀ àti òye la ṣèlérí pa máa mú wá fún wa lórí ìkànnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà dẹ̀ ṣe mọ̀ pé ọdún tí ń lọ sópin oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba ìdùnnú Ọlọ́run jẹ́ kí aburú Ọlọ́run jẹ́ kí wàhálà àti ìdààmú Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí wa tẹ̀bí tàrá ní gbogbo ibi kí ìjọba bá ti ń wò wá ẹ wo ẹ̀yin náà farabalẹ̀ tó fọ̀ jàǹfààní fọ́nrán àti ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ yìí náà sí gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí. ẹ wá dúró tẹ́ ẹ ṣe fún mi lórí wedding mo ṣe wedding tẹ́ ẹ ṣe wedding mi ìmọ̀rú mistake tó gbé mi ẹni tó rìkọ́ọ̀dù kẹsẹ́ẹ̀tì ó wá látọ̀dọ̀ mọ́níjà yín Playboy mo dẹ̀ sanwó fẹ́ tó rìkọ́ọ̀dù ẹni wọn gbọ́dọ̀ rìdíìsì kẹsẹ́ẹ̀tì ẹni wọn gbọ́dọ̀ fi kẹsẹ́ẹ̀tì yẹn lẹ̀ torí inú yóò sì dùn sí wedding yẹn wọn máa túká wedding tí mo fi almost 10 million naira ṣe ẹ la máa túká mo dẹ̀ gbé ráìsì mo gbé po mo gbé gbogbo nǹkan wedding wa ẹ wá kó ní Àlàjà Prado yín lẹ fi Prado ti ṣe yìí Mákindé fún yín lẹ fi kó gbogbo nǹkan tí mo kó wá lẹ fi kó lọ lé yín tẹ lọ ń jẹ ẹ sì nínú yín ò dùn sí wedding. ẹ wá dúró bí mo ṣe bẹ̀yìn tó lé ayé tẹ bá play màá mú 1 million 1.5 500 700 màá kó wá ságbo yín màá wá ná mo fi ń wojú rẹ yín still náà inú yín ò dùn kí lẹ fẹ́ ná ṣé tí má kú nínú yín ò tó dùn ni. kéde pé bá mi ralẹ̀ wípé ṣebí mi mò ń rí wá bí ṣe ń rówó fún àbí mo introduce èèyàn fún bá mi ralẹ̀ kì í introduce èèyàn sí mi pé kó bá mi ralẹ̀
ilé ẹyọ kan tẹ́ ẹ rà lọ́wọ́ mi látọdún tí mo ti mọ̀ yín ẹ tún yàn mí jẹ ni mo ní màá talẹ̀ fún yín 15 million 8 million lẹ́ fún mi 7 million tó kù ẹ̀sán dòní mo dẹ̀ filẹ̀ fún yín kí lẹ fẹ́ gan-an tẹ́ fẹ́ kí n kú ni. ìyàwó ilé mi tó jábúrò yín obìnrin kan ṣoṣo tí màmá yín bí fún bàbá yín ẹ̀ sóore kankan fún mẹ́kà lásán tẹ́ fẹ́ ràn odidi owó mo nínú owó mẹ́kà yẹn ẹ̀ lè dá rán mẹ́kà èmi àti yín lájọ rán mẹ́kà. oore kí lẹ ṣe kí láǹfààní yín gan-an mo béèrè lọ́wọ́ yín ni o ní ìmàfààní yín o. ìyàwó mi ló pọn ọmọ yín lẹ́yìn nígbà tó wà kékeré nígbà tí ìyá rẹ̀ gbé jùlẹ̀ ọmọ yín sọnà rébù ó ti lọ́dún 5. ìyàwó mi ò jẹ ọmọ yín ní 10,000 naira kò jẹ́ ní 1,000 naira. ìgbà tí mò ń ti ìyàwó mi tí mò ń tì sọmọ yín tí mò ń tì sẹ́yìn náà mo gbé 2,5 million fún ìyàwó mi cash pé kó gbé lọ fọmọ yín kọ́mọ yín ó fi tágbára rẹ̀ bá ká kún ọmọ yín ò mọ̀ fi 1 naira kún ó mọ̀ tàn ìyàwó mi fún bí ọdún 2 mọ̀ ni kò mọ̀ fi 1 naira kún ẹlẹ́ẹ̀kejì ọmọ yín mọ̀ ń ṣe lọ́wọ́ yìí ẹ̀yin gangan fúnra yín mo ti ìyàwó mi sí yín ní ìyàwó tí mo ti ra mọ́tò 4 fún tí ó sẹ̀yìn yín Kofo ti lo under pilot mi mo rà Kofo lo mọ́sù Camry mi mo rà Kofo lo Lexus 350 mi mo rà Kofo lo mọ́sù nù Ìbàdàn Kofo lo Corolla ó jẹ́ mọ́tò 5 tí mo rà fún Kofo tó lò gbó ó wá yá mo wá búrókì mo gbá kórì mo wá kó 2 million pé kókó wá bá yín kẹ́ ẹ bá fowó kan kó fi ra mọ́sù àjí ẹ mọ̀ fún 1 naira fún bí ọdún 2 dòní ẹ mọ̀ fún 1 naira láti bí ọdún 2 ẹ mọ̀ ń tán mọ̀ ni ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ sí Canada fọmọ yín tọmọ yín ṣe wedding tó lọ ń gbé Canada ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ mọ́mọ yín lọ London tó lọ ṣe masters in London ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ náwó sí Yusuf tó ṣe second kínní tó ṣe kínní ẹlẹ́ẹ̀kejì ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ lọ́ra lé lọ́wọ́ ọkọ̀ya ní Lẹ́kì 70 million ẹ tó fi bí 30 million renovate rẹ̀ ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ kọ́lé méjì lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn apàtímẹ́ǹtì ìgbẹ̀yìn yẹn lẹ́mọ̀ kọ́lé tẹ̀ ń kọ́ lọ́wọ́ wájú àlérí ìgbẹ̀yìn gbàtẹ́ promise Kofo lówó lẹ́mọ̀ kọ́lé ní 8 flat fẹ́lẹ́lẹ́ kí lè tẹ ẹ̀yà kànáà kí lè tẹ àwọn òpótẹ́ Yorùbá lè bí yín Ọlọ́run ò lè bí yín náà ṣé ẹjọ́ lọ́n lọ ni ṣé gbogbo àwọn olówó tó wà ní Ìbàdàn tó máa ń dájú bẹ́yìn ṣe ń dájú ṣé. ẹ wò ó gẹ́gẹ́ bá a ṣe ṣèlérí fún yín pé àní fàkókò yìí ṣòfò lórí ìkànnì yìí ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu ẹni tó ń pè ní Kọ́lá Alátó olórí ọkọ ẹni tó ń pè ní Kofo àbúrò Alhaji tayecurrency ẹ̀rí bó ṣe ń yànnàná ọ̀rọ̀ náà ó ní ọ̀rọ̀ ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ láti bí ọdún 2 sẹ́yìn ẹ wá wo àtìgbà yẹn látọdún 2 sẹ́yìn di àkókò yìí kọ̀rọ̀ ti wà nínú ọmọ ènìyàn láti bí ọdún 2 sẹ́yìn ẹ wo ẹ̀yin náà mọ̀ pé tí ò bá sí nǹkan méjì àbí kan tó ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ ń dédé ṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ ọ̀rọ̀ Yorùbá tó jẹ́ pé tí ò bá sí nǹkan tó bá ṣẹlẹ̀ náà arúgbó kan ò ní jẹ́ sunkún ọmú àgbàlagbà lẹni tẹ́ ń wò tẹ́ ń gbọ́ ohun ẹ̀ lórí afẹ́fẹ́ ẹni tá ń pè ní Kọ́lá Alátó ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń ta ilẹ̀ ó ń ra ilẹ̀ àwọn estate management ni òun ló ṣe òun ló fẹ́ àbúrò ẹni tá ń pè ní tayecurrency ìyẹn Mrs. Kofo ẹni tó bá mọ̀ ti máa mọ ẹni tí mò ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ báyẹn ṣèlérí fún lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ti ń lọ bí àṣírí àbó nǹkan tá a lè fi ṣọgbọ́n àti ìmọ̀ wọn la ṣèlérí fún apá máa mú wọn fún wa lórí ìkànnì yìí ẹ wo èèyàn ní gbogbo ibi ìjọba wà ọdún tí ń lọ sópin ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ torí pé jẹ́jẹ́ òun ilé ayé gbà ọ̀rọ̀ ló ń sọ jáde ẹ̀yin náà mọ̀ pé ó ti máa rò ó pé báwo lọ̀nà tóun lè fi publish kínní òun ló ṣe kọjá lọ sórí ìkànnì afẹ́fẹ́ èyí táwọn àwọn èèyàn mọ̀ pé ọjà àgbáyé pé gbogbo nǹkan tó bá ń fẹ́ ló máa tóyàn lọ́wọ́ ń bẹ̀ ó rí i pé ẹni ìjẹ́ èèyàn tó jẹ́ pé pàtàkì láwùjọ pé wọ́n dẹ̀ lóríṣiríṣi fáǹsì tó jẹ́ pé wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n lè advice ẹ̀ pé kí nìkan tó ṣẹlẹ̀ kí nìkan tó dé báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ báwo lọ̀rọ̀ ṣe rí òun lẹni tó ń pè ní Kọ́lá Alátó tó fi gba orí afẹ́fẹ́ lọ tó fi rawọ́ ẹ̀bẹ̀ pé kí nìkan tó ń ṣẹlẹ̀ torí ọ̀rọ̀ yóò jẹun ẹ mọ̀ ibi tá a bá ti pè ní àna ìfẹ́ máa wà ń bẹ̀ àbúrò tó bá fẹ́ ìdílé míì ìfẹ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ òun ló wá sí ìdílé Alhaji tayecurrency láti wá fẹ́ àbúrò òun dẹ̀ ń ro gẹ́gẹ́ lọ́kàn pé ìfẹ́ tó ń ní sí àwọn ìdílé ó yẹ kán nífẹ̀ẹ́ náà padà sóun ẹ gbọ́ oríṣiríṣi nǹkan tó sọ pé wọ́n ti ṣe fún aya tó fẹ́ lọ́dẹ̀ àwọn Alhaji tayecurrency ó lóun ti ra gbá ó lóun ti rà wo ó lóun ti dúró ti lọ́tún àti lósì ó wá ní pé kí ló wá dé tó yẹ pàṣípò tó jẹ́ pé nǹkan sáfẹ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn náà ṣe mọ̀ pé ilé ayé ọjọ́ gàrí wà ọjọ́ ṣíkìn wà lèèyàn fi ń lò ilé ayé olówó tó lówó gan àsìkò kan wà tó jẹ́ pé òun fúnra ẹ̀ gan máa ń búrókì ṣùgbọ́n àti gbéra padà
ẹ̀yin bó ṣe yàn lọ́rọ̀ náà pé kí nìkan tó ṣẹlẹ̀ ẹ fìfẹ́ hàn sí mi, ìfẹ́ tí mo ní sí yín kọ́ nìkan tẹ́ fi ń hàn sí mi. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń kọ́yàn lọ́gbọ́n láti ọ̀tún àti òsì, torí pé wọ́n ní ògiri tí ò bá lanu, wọ́n ní aláǹgbàrò ò lè wọ̀ gírí. Ilé tí ò bá ti jò, àsáwọ̀ ò ní ẹ́fà sáwọ̀ bẹ̀. ẹ̀yin èèyàn ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá, èmi ọmọ yín olólùfẹ́ yín náà ni Mr. Package, ṣùgbọ́n èyí tá a mú wá fún wa lẹ́yìn kì í ṣe packaging rárá. ọ̀rọ̀ tó jẹ́ pé a lè fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye. ẹ wo tó bá pé ìgbà ọkọ ní tẹ́ ń darapọ̀ mọ́ wa, ṣáàbà subscribe, kó like, kó comment, kó dẹ̀ tún share fídíò kó lè fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye, kó dẹ̀ lè dọ́dọ̀ gbogbo ẹnikẹ́ni àwọn olólùfẹ́ tá à ń bá sọ̀rọ̀ yìí tá a fi wá sórí ìkànnì yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ṣe mọ̀ pé oríṣiríṣi ìkan la ṣèlérí pé a máa mú wá fún wa lórí ìkànnì, ìkan lára ẹ̀ lẹ́ ń jàǹfààní. ọ̀rọ̀ lẹ́ ti gbọ́ lẹ́nu ẹni tó ń pè ní Kọ́lá Látò, ọkọ lórí Kòfó, àbúrò Alhaji Tayecurrency. ẹ̀yin náà mọ̀ pé ẹni tó ń pè ní Tayecurrency èèyàn pàṣọ ni. ẹni bó ṣe yàn lọ́rọ̀, ó dárúkọ ọ̀pọ̀lọpọ̀ èrò, ó dárúkọ ìgbà tí wọ́n ti ń bọ̀ tipẹ́tipẹ́, kódà ó ní ìgbà tí wọ́n ti rọ́wọ́ tì bọnu, ṣùgbọ́n lọ́lá Ọlọ́run Èdùmàrè wọ́n ti ṣe alhamdulillah lójoojúmọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ náà níbi gbogbo tẹ́ bá ti ń wò wá, ebi pa á lọ́wọ́, ebi ò pa wá, ṣùgbọ́n lágbára Ọlọ́run ọba Èdùmàrè alhamdulillah náà ló máa kẹ́yìn ọ̀rọ̀ wa ní gbogbo ayé wa. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí gbogbo rògbòdìyàn àbí nǹkan kan tó bá ti ń sáfẹ́rẹ́ àbí nǹkan tó bá ti ń jẹ́ tragedy, Ọlọ́run ní jẹ́ kó tọ́ sí gbogbo ìdílé wa tẹ̀bí tàrá. láyé àtàláfíà ní gbogbo ọjọ́ kọjọ́ la máa fi bá yín ẹ̀yin olólùfẹ́ wa. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹni tó ń pè ní Kọ́lá Látò. gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti mọ̀ pé nǹkan tó bá ti ń dùn ẹ̀dá lọ́kàn lẹ̀dá máa ń sọ síta. ẹ̀bẹ̀ làwọn ń bẹ̀ yín tá à ń rọ̀ yín gbogbo ibikíbi tẹ́ bá ti ń wò wá pé ká bá share fídíò ìkẹ́dẹ̀ like ẹ̀ kó lè dọ́dọ̀ ẹni tó yẹ kó dé láti rí pé àtúnṣe wọlé. ẹ̀yin náà mọ̀ pé àtijọ́ àti mu la ṣì ń lé lórílẹ̀‐èdè bí ìlú ṣe lè kankan tó. àsìkò tá a wà ẹ́ nìkan tó ń jẹ́ pé ìfẹ́ òun ló yẹ ká máa múlò, òfẹ́ ló yẹ ká jẹ́ kó máa jọba láàrin ara wa. gbogbo bí ìlú ṣe lé lọ́tún lósì yìí, ẹ jẹ́ ká máa fìfẹ́ ṣe ohun gbogbo. ẹni tó bá ti ní 1 naira kó fẹ́ni tó ò ní rárá, ẹni tó bá ní 2 naira kó fẹ́ni tó yẹ kó ní 1 naira, kí wọ́n lè fi jọ báláǹsì. ẹ̀yin náà mọ̀ pé everybody ló ń gbéra wọn sókè. ìrànlọ́wọ́ tó bá nípa láti ṣe fọ́mọ̀nà kejì ẹ, òun ni kó máa gbìyànjú láti máa ṣe fún anybody tó bá mọ̀ pé ó wà láyìíká ẹ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ pé everybody ló ń fèsì ọ̀tún àti òsì láti ṣe pé kò lè rọ́wọ́ tì bọ ẹnu. ṣùgbọ́n Ọlọ́run ọba Èdùmàrè ọba ló mọ̀ bó ṣe ń bọ àṣírí ẹ̀dá. Ọlọ́run Elédùmarè kó máa bọ àṣírí wa tẹ̀bí tàrá. ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo tẹ́ bá dẹ̀ ti ń wò wá, lọ́lá Ọlọ́run ọba Èdùmàrè ibikíbi tẹ́ bá ti ń mówó tẹ́ fi ń ṣe subscription, Ọlọ́run Elédùmarè á bá a fọ̀pọ̀ rọ́pò. ojú tẹ́ fi ń wò wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ìṣe wa máa ṣàdúrà fún ojú tẹ́ fi ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè, kò ní elédè yín, kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa, kò ní di gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ló ń pariwo pé wọ́n ti gé tí òun lọ. wọ́n lè gé tí èèyàn lọ, ṣùgbọ́n olólùfẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa tán bá gé tí yín lọ, Ọlọ́run Elédùmarè ń jẹ́ kí etí yín ó di pátápátá. ẹ ṣáà máa fi tí gbọ́rọ̀, ẹ máa fi tí gbọ́ wa, ayàtọ̀ láfíà ẹ̀dẹ̀ máa bá yín ọjọ́ kọjọ́ ọjọ́ ayé wa. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu tó ń pè ní Kọ́lá Látò. tẹ́ bá dẹ̀ fẹ́ ra lẹ̀, tẹ́ fẹ́ ra lé, tẹ́ bá wà nílùú Ìbàdàn, ẹ gbìyànjú kẹ́ lọ sọ́dọ̀ ẹni tó ń pè ní Kọ́lá Látò yìí. á fún yín ní discount, á dẹ̀ ti fún yín ní ilẹ̀ tó jẹ́ pé ó jọjú tẹ́yìn fúnra yín àti ìdílé tẹ́ máa gbé lọ́wọ́ àtàlàfíà tó yẹ pọ̀ kan yín máa fi balẹ̀. ìwọ tó wá pò dẹ̀ fẹ́ ra lẹ̀ pamọ́ náà, o lè kàn sí àfọwọ́ ẹ̀gbáyà, àfọwọ́ ẹ̀sọ̀yà pé secure and trust lè máa bá ń bẹ̀. ẹ̀wọ́ tá a dẹ̀ ń pè náà ní Alhaji Tayecurrency, ibi tẹ́ ẹ fì sí oyè yín lóòótọ́ àti lóòdo, ẹ̀yin lẹ ṣiṣẹ́ owó yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti mọ̀ pé olórí ni yín. olórí dẹ̀ ní àwòkáṣe rere la máa ń kọ́ lára ẹ̀ láwùjọ. Alhaji Tayecurrency, ìgbìyànjú tẹ́ ń gbà náà yín Ọlọ́run Elédùmarè ló gbà fún yín. ibi tẹ́ ẹ dé Ọlọ́run Elédùmarè ló fún yín lórí ọ̀fẹ́ tẹ́ fi débẹ̀, ṣùgbọ́n afẹ́kẹ́ mọ̀ pé ìfẹ́ tọmọ ayé ní sí ẹ̀yin náà máa show love yẹn náà síta náà lọ́tún lósì ní gbogbo nǹkan tẹ́ bá ti ń ṣe. èyí la ní ká mú wá fún wa lórí ìkànnì ẹ̀rọ olùfẹ́ wa ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ wa. a mọ̀ pé ẹ ti ní ọgbọ́n kan àbí èjì tẹ́ kọ́ lórí nǹkan tá a fi wọ̀nyí tá a play fún yín. ẹ wo tó wáyé pé ìgbà ọkọ ní gẹ́gẹ́ bá a ṣe ń sọ tó ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì, bá a subscribe, kó like, kó dẹ̀ comment, kó dẹ̀ share fídíò, torí pé kó lè máa fi ṣọgbọ́n àti ìmọ̀ àti òye. ó lè jẹ́wọ́ ló tún kàn níwà ọ̀la tá a padà ṣe pé bí a ká gbé ìrànlọ́wọ́ wá àbí ká ṣe kíni àbí ká gbé ọ̀rẹ́ wá sórí atẹ́gùn láti ṣe kíni láti jẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ lágbo ìkànnì, lágbo òṣèré wa. lórí bí ẹ̀yin náà mọ̀ pé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nínú ọdún tá a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè tó fìfẹ́ àti àánú ẹ̀ pa àwa lólùfẹ́ wa mọ́ níbi gbogbo tẹ́ ti wù wá, àkókò máa pa wá mọ́ dọjọ́ ayé wa, á dẹ̀ jẹ́ kí ayọ̀ àtàlàfíà kó máa tó wa lọ́wọ́. ẹ̀yin olólùfẹ́ wa ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ wa, èyí la ní ká mú wá fún yín, kẹ́yìn náà tó fi ṣọgbọ́n kẹ́ tó fi ṣe mọ̀ kẹ́ lè fi kọ́kàn àbí èjì náà
a tún máa ríra láyọ̀ àtàlàáfíà nígbà ọ̀tun tó jẹ́ pé àyè àtàlàáfíà la máa fi bá yín tẹ̀bí tààrà èèyàn olùfẹ́ wa a tún máa ríra nígbà ọ̀tun míì ó dàbọ̀.